الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فاللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إن شاء الله عز وجل، إليني الدرس الأول لي التدريبات العامة التي نترى تيسير النحو أباكيجي. الدرس الأول إذا لك على كوكو انتي أقولي لن لك يشيني الإعراب. إعراب láti ń gbọ́ lọ́pọ̀lọpọ̀. So a fẹ́ máa nìsín kí nìkan tó ń jẹ́ al-i'rab gan. afáàní al-i'rab huwa taghyiru halati akhiri al-kalimati bitaghayyuri mawqi'iha min al-jumali wa ma sabaqa alayha. wọ́n ní i'rab òun ni taghayyuru halati, ìyípadà condition kini akhiril kalima, condition ìgbẹ̀yìn kalima, ìgbẹ̀yìn word, bitaghayyuri mawqi'iha minal jumla, pẹ̀lú pé mawqi'u rẹ̀, ààyè rẹ̀, position rẹ̀ nínú jumla yóò ṣe kini, yóò yí padà. wa ma sabaqa alayha, àti ntí ó ṣíwájú rẹ̀ náà, ntí ó ṣíwájú rẹ̀ náà òun náà ṣe kini, òun náà yí padà. So eléyìí báyìí tó ń pè ní al-i'rab nìyẹn. taghayyuru halati akhiril kalima, lápèjúwe kalima muhammadun lápèjúwe. So ìgbẹ̀yìn rẹ̀ yóò máa change láti dhammatan muhammadun sí fathatan muhammadan sí kasratan muhammadin. ṣùgbọ́n bó ṣe wá ń change yẹn, a máa notice náà pé ààyè tó wà lálàkọ̀ọ́kọ́ ńgbà tó jẹ́ muhammadun iná kó wà lẹ́lẹ́kejì tó fi jẹ́ muhammadan, ààyè yẹn ti máa change. lẹ́yìn náà wá ní pé in tí ó ṣíwájú rẹ̀ ó lè jẹ́ pé òun ló bẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ muhammadun mujtahidun, tàbí kó sì jẹ́ pé òun ló ṣì kejì hadha muhammadun, a rí pé marfu' ló jẹ́. tí ó bá jẹ́ mansub, tí ó gba fathatan, ààyè rẹ̀ ó ti change bitaghayyuri mawqi'iha iná nìyẹn, ààyè rẹ̀ ó ti change. wa ma sabaqa alayha, in tó tún wá síwájú rẹ̀ náà òun náà ti change. torí pé in tó síwájú rẹ̀ òun ni in tó ń ṣiṣẹ́ lára rẹ̀ tí ó máa mú kí condition rẹ̀ ó máa change láti ipò kan sí kejì. mo lérò pé ó yẹ, pẹ̀lú àpèjúwe tí wọ́n fẹ́ mú wáyé yóò yé wa insha Allahu azza wa jal. So afáàní fanaqulu mathalan, àwa máa sọ lápèjúwe wípé kataba muhammadun ad-darsa, kataba muhammadun ad-darsa, muhammadu kọ ẹ̀kọ́, muhammadu kọ ẹ̀kọ́ rẹ̀. so ta fẹ́ lò, ta fẹ́ concentrate lé lórí pẹ̀lú definition tí wọ́n fún wa yìí, òun ni kẹ́límà muhammad yìí, òun ni kẹ́límà muhammad, kí a ṣàkíyèsí rẹ̀ dáadáa. kataba muhammadun ad-darsa, wọ́n ní fa kalimatu muhammad, gbólóhùn muhammad yìí hiya ismun munawwanun bid-dammi, orúkọ kan ni tó gba tanwin pẹ̀lú damma, orúkọ tó gba tanwin pẹ̀lú damma iná. li'annaha waqa'at fa'ilan marfu'a lil-fi'li, torí pé ó ṣe kí ni, ó bọ́ sí ipò fa'il tó jẹ́ marfu' fún fi'il kataba. kataba fi'lu madi iná nìyẹn, muhammadun òun ni fa'il, ẹni pé kataba ó kọ, talent ó kọ òun ni muhammad, òun ni fa'il báyẹn. àtìrìbí tí muhammad fall sí tó fi jẹ́ marfu'. wọ́n ní fa idha ghayyarna mawqi'ahu min al-jumla faqulna, tàbá lọ change ààyè tí muhammad wà yẹn nínú sentence, tàwa ṣe kí ni, tàwa sọ pé
sahaba zaidun muhammadan. Zaidu bá muhammadu ṣọ̀rẹ́. Zaidu bá muhammadu rìn. Sahaba ó bá rìn ó bá ṣe. Talent tó bá yàn ṣe zaid òun ni fa'il níbẹ̀ yẹn. Ibi tí muhammadu wà tẹ́lẹ̀ zaid ló wà bẹ́ẹ̀ nísìnyí. Àti wá gbé àti change ààyè bitaghayyuri mawqi'iha min al-jumla. Àti change ààyè kíni àti change ààyè àti change mawqi' muhammadu báyìí. Ó ti bọ́ sí ibòmí. Ó ti bọ́ sí ibòmí nínú jumla. صارت منونة بالفتح يودي انت يوبا تنوين بلو فتح فتحتان يوبا نسين لأنها وقعت مفعولا به تركو فول سيكو مفعول به تركو فول سيكو مفعول به للفعل صاحبة مفعول به فعل صاحبة الذي فاعله زيد تقول فاعل صاحبة أو زيد يا صاحبة فعل ماضي زيد أو فاعل ولن تشي إشاني بفعله فإذا دخل عليها حرف من حروف الجر so tí harafi kan preposition kan náà àwọn prepositions náà حروف الجر tó bá tún wá wọlé tọ̀ فقلنا tàwa ń sọ pé سلم زيد على محمد زيد سلم sí محمد زيد ó سلم sí محمد sáré pé ó ti change báyìí àlàyé lórí pé kíni ààyè rẹ̀ change bákan náà wa ma sabaqa alayha in tó tún síwájú rẹ̀ náà tún change kátàbà ló síwájú rẹ̀ níbí òun ni fa'ilu rẹ̀ níbi báyìí fi'l àti fa'il ló síwájú rẹ̀ òun ni maf'ulun bihi níbi báyìí harful jarri iná ló síwájú rẹ̀ ló fi di majrur sarat munawwanatan bil kasri yóò di tí ó gba tanwin pẹ̀lú kasr لأنها وقعت مجرورة بعد حرف الجر وربو فولو سيكو مجرور فول genitive case بعد حرف الجر after حرف الجر after preposition فهذا التغير في آخر كلمة محمد so ìyípadà tó ṣẹlẹ̀ sí ìgbẹ̀yìn kẹ́límà Muhammad yìí níbi gbogbo sentences yìí ìyípadà taari tó ṣẹlẹ̀ yìí من التنوين بالضم رفعا إلى التنوين بالفتح نصبا ثم التنوين بالكسر جرا صلاتي كوي أقبى تنوين بالضم تالي باتواني كو رفع وتشنجي سي التنوين بلو فتحة باتواني كو نصب وتشنجي سي التنوين بالكسرة باتواني كو جر بسبب تغير موقعها وما سبق عليها gbogbo ẹ̀ ń change látara kíni látara ààyè tó wà nínú i'rab látara ààyè rẹ̀ nínú i'rab bisababi taghayyuri mawqi'iha so látara pé position rẹ̀ ààyè rẹ̀ ń change wa ma sabaqa alayha in tó ń ṣíwájú rẹ̀ náà ṣe kíni òun náà ń change ó ń change ó ń change yani huwa al-i'rab eléyìí taari òun ni kíni òun náà ń pè ní al-i'rab òun náà ń pè ní al-i'rab a ní fal-mu'rab ìtàn pè ní mu'rab ìyẹn pé tó gba i'rab ìtàn pè ní al-mu'rab ní nǹkan tó gba i'rab òun ni kíni huwa ma taghayyara halu akhirihi òun ni tí ìgbẹ̀yìn òun tí condition ìgbẹ̀yìn rẹ̀ tó change bi taghyiri mawqi'ihi min al-jumla pẹ̀lú pé ààyè rẹ̀ nínú sentence ó ṣe kíni ó yí padà wa ma sabaqa alayha àti tó ṣíwájú ọ̀rọ̀ tó gba i'rab yẹn náà òun náà ṣe kíni òun náà change wa huwa fi akthar al-asma so nǹkan yìí ni at-taghyiru yìí ó máa ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn orúkọ bal gbogbo àwọn orúkọ ni ṣùgbọ́n eléyìí tí wọ́n yọ tí wọ́n fi pè ní al-akthar tí wọ́n fi pè ní aktharu al-asma wọ́n ni tí wọ́n pè ní al-mamnu'u min as-sarf tí a sì máa padà mọ́ inshallah ta'ala so al-muhim wọ́n ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orúkọ náà ló máa ń wà ní irú condition yìí gẹ́gẹ́ bí Muhammad Zaid kitab al-qalam buyut shajar musliman mu'minun talibat gbogbo ẹ̀ pátá
wọ́n lè wà níbì kan kí wọ́n jẹ́ marfu' kí wọ́n wà níbo mi kan jẹ́ mansub kí wọ́n wà níbo mi kan jẹ́ majrur láti máa rí pé ìgbẹ̀yìn wọn ń change ń change ń change. wa kadhalika al-fi'l al-mudari' gẹ́gẹ́ bí nǹkan yìí bó ṣe wà nínú aktharul asma' ẹ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ sí aktharul asma' bẹ́ẹ̀ náà ló máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ló máa ń ṣẹlẹ̀ sí al-fi'l al-mudari' ó máa ń ṣẹlẹ̀ sí al-fi'l al-mudari' الفعل المضارع هو الذي لم تتصل به النون. الفعل المضارع تنون وسما الفعل المضارع تنون وشكني تنون و attached to it نون يواني وأقولي شريشي ṣùgbọ́n wọ́n pè ní nùnù báyìí tábà ti mọ̀ báyìí á padà máa mọ orúkọ àwọn nù náà ti yẹn àbí nù náà ní ká dẹ̀ pè ní nùnù méjì so àṣìlè pè ní mẹ́ta á padà máa mọ̀ insha Allahu azza wa jal nahwu gẹ́gẹ́ bí naktubu adhabu yasumu tusalli gbogbo àwọn ilé pátá bí kíbi tábà ti ń rí wọn àwọn náà máa gba rọ́fọ́n wọ́n máa jẹ́ marfu' níbi kan wọ́n máa jẹ́ mansub níbi kan wọ́n máa jẹ́ majzum níbi kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo lérò pé eléyìí báyìí ó yẹ kí ó ti yé ẹnì kọ̀ọ̀kan wa insha Allahu azza wa jal. wọ́n ní wal aslu an tadhhara alamatul i'rabi ala al-harf al-akhir min al-kalimah al-mu'rabah. wọ́n ní ìpìlẹ̀ òun ni pé kí alamatul i'rab àwọn àmì i'rab yẹn dammatan taari yẹn fathatan kasratan yẹn tàbí ká pé damma fatha kasra yẹn ìpìlẹ̀ ni pé kó hàn lórí harafi tó bá gbẹ̀yìn níbi kẹ́límà tó jẹ́ mu'raba yẹn kẹ́límà tí ó gba i'rab yẹn gangan gẹ́gẹ́ bí Muhammad níbi àpèjúwe tó rí kọjá kama marra fi kalimati Muhammad gẹ́gẹ́ bó ṣe rí kọjá níbi kẹ́límà Muhammad. وكما تجد ذلك في قولك bákan náà bó ṣe rí àpèjúwe tó ń ta sọ yìí bó ṣe rí níbi tí wọn náà bá sọ pé yahfadhu at-talibu darsa yahfadhu at-talibu darsa akẹ́kọ̀ọ́ ha ẹ̀kọ́ fatadhharu ad-dammatu ala ad-dha'i fi nutqika bil-fi'li yahfadhu alamatan ala raf'ihi. wọ́n ní pé dọ́mà máa hàn lórí ọ̀wọ́ níbi nutqu rẹ̀ níbi pípé rẹ̀ níbi tó bá ti pé yahfadhu yahfadhu á rí pé ó hàn yóò máa jẹ́ àmì fún rọ́fùn rẹ̀ wa tadhharu ad-dammatu ala al-ba'i fi nutqika bi kalimati at-talib. bákan náà dọ́mà ó tún hàn lórí kẹ́límà lórí bá tó wà níbi ìgbẹ̀yìn kẹ́límà at-talib níbi pípé yahfadhu at-talibu alamatan ala raf'iha ẹ̀hún náà máa jẹ́ àmì fún rọ́fùn kẹ́límà at-talib yẹn li annaha waqa'at fa'ila li annaha waqa'at fa'ilan lil fi'li torí pé ó jẹ́ fa'il fún fi'il yẹn fún fi'il yahfadhu. وتظهر كذلك الفتحة والتنوين في نطقك بكلمة درسا بكنا فتحة إلي تبقى التنوين يوها نبقى تبقى بكلمة درسا بالسينية يوها علامة على نصبها يوم جاء من نصبوره كلمة يو منصوبني لأنها وقعت مفعولا به في الجملة nítorí pé ó ṣe kí ni ó fọ́ọ̀lù sí ipò maf'ulun bihi ó fọ́ọ̀lù sí ipò maf'ulun bihi. naam níbi jumla yẹn ولذلك نقول
fil i'rab torí ẹ̀ la máa sọ níbi i'rabu yahfadhu at-talibu darsa wípé yahfadhu fi'lun mudari'un marfu'un wa 'alamatu raf'ihi ad-dammatu adh-dhahira fi'lun mudari'un مرفوع وعلامة رفعه الضمة الظاهرة الطالب فاعل مرفوع وعلامة رفعه الضمة الظاهرة درس مفعول به منصوب وعلامة نصبه الفتحة الظاهرة as simple as that باش شيء إعراب ريناني إلي وهكذا بينان تظهر علامات الإعراب على آخر كل معرب على الأصل بينان أو أمي إعراب yóò máa hàn ní orí ìgbẹ̀yìn gbogbo kẹ́límà tó bá jẹ́ mu'rab tó máa ń gba i'rab nípìnlẹ̀ ma lam yamna' mani'un min zuhuriha tí kankan ò bá ti kọ́ dí kí haraf kí haraka náà àmì yẹn kó hàn tí kankan ò bá ti kọ́ dí kí fatha kó hàn tàbí dhamma tàbí kasra so ìpìnlẹ̀ ní pé kí ni kí àmì i'rab ó hàn lórí ìgbẹ̀yìn àwọn kẹ́límàtì náà ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó máa ń kọ́ dí kí àwọn nǹkan yẹn kó má ṣe kíni kí ó máa hàn náà bí ó ṣe rí náà nìyẹn lẹ́yìn náà bọ̀ sí tadribatun ala al-i'rab àwọn exercises lórí i'rab àwọn exercises lórí i'rab. ما هو الإعراب؟ ما هو الإعراب؟ كيني كاتي أنقني إعراب كيني كاتي أنقني إعراب وما هو المعرب؟ كيسيني تي أنقني المعرب كيني تي أنقني المعرب إليكج أكمل العبارات الآتية complete our sentences تنبي our تنبي أكثر الأسماء لا يعرب من الأفعال إلا الفعل الذي لم تتصل به الأصل أن علامات على الكلمة so a complete باين هاتي ثلاثة أسماء معربة في جمل مفيدة complete ونكمو orúkọ mẹ́ta wá tó máa wà nínú جملة مفيدة هاتي ثلاثة أفعال معربة في جمل مفيدة so مو فعل mẹ́ta wá tó máa jẹ́ معربة nínú 3 sentences أعرب ما يأتي شيء إعراب وكتي أمبي شيء إعراب وكتنبي يذاكر التلميذ الدرس يذاكر التلميذ الدرس ينظم الشاعر قصيدة يحضر الخطيب خطبة الصبر طيب الصلاة نور الصدقة برهان أبي إلي بشريناني والله تعالى أعلى وأعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.